Allahu alákòóbá. Allahu aṣinilọ́nà. Allahu alákòóbá. Allahu ọ̀bàyéjẹ́. Allahu alákòóbá. Allahu pẹ̀lépè. Ẹ̀yin èèyàn wa rí wípé Allah kò lè ẹ́fà sí níbi tí ìrọ̀rùn ìdẹ̀rùn bá wà. Sóhun gan ló sọ̀rọ̀ ní gbogbo Quran tẹ ka ẹ abẹ́nìkan ló ẹjú ká gbé kínní ìsinú sẹ́yìn. Àkànbí Quran ni a ka gbogbo nǹkan tá a kà yìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní comment section, ta ló ń sọ̀rọ̀ nù Quran? Allahu ni o. Gbogbo ohun tá a kà yìí ọ̀rọ̀ Allah ni o. Àwọn tó lọ sí Ìjì lénìí báyìí ẹ pa wọ́n wọ́n máa ka fatia yẹn o. Nǹkan ibi tí ìṣù wà ní wípé fatia yìí àwọn mùsùlùmí ò mọ ìtumọ̀ fatia. Allah wá ń sọ ní ìgbẹ̀yìn fatia yẹn wípé ọ̀nà àwọn kí Allah kó tọ́ àwọn sọ́nà tààrà yàtọ̀, ó wá ní ọ̀nà àwọn tí ó ti ṣe ìdẹ̀ra fún yàtọ̀ sí ọ̀nà àwọn ẹni ìbínú. Ó túmọ̀ sí pé àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Jew. Àwọn Christian ẹni ìbínú ni wọ́n according to Allah. Àwọn Jew ẹni ìbínú ni wọ́n. Ìyẹn ni pé Allah òun kọ́ ni Ọlọ́run àwọn Christian, Allah òun dẹ̀ kọ́ ni Ọlọ́run àwọn Jew. Àmọ́ nítorí pé àwọn èèyàn wa tó ń ka fatia tí wọ́n ń ṣe ìsìláàmù, wọn ò mọ ìtumọ̀ nǹkan tó ń kà. Fún àpẹẹrẹ, kí èmi náà kí n wá sọ pé mo dá ẹ̀sìn kan lẹ́sìn, nínú ẹ̀sìn yẹn kí n wá ní kán máa ka kinní kan tó bá ti fẹ́ bọ nǹkan tí mo tó bá ti fẹ́ sìn nǹkan tí mo ní kán máa sìn, kí n wá sọ pé nínú kinní yẹn o tọ́ wa sí ojú ọ̀nà tààrà, ọ̀nà àwọn olórí burúkú àti àwọn yàtọ̀ sí ọ̀nà àwọn olórí burúkú àti ọ̀nà àwọn ẹni òfò. Kán wá bí mi àwọn tí mo dẹ̀ ń pè ní ọ̀nà àwọn olórí burúkú àti ọ̀nà àwọn ẹni òfò, ìyẹn àwọn Muslim àti àwọn Christian. Àwọn èèyàn wá ṣe àmì ìwẹ ẹlòmíì náà dẹ̀ ni ó ní ọ̀rẹ́ Muslim, ṣe understand gẹ́lẹ́ bó ṣe rí ni. Àwọn Muslim yẹn wọ́n systematically gbé àwọn Christian àti Jew, wọ́n ń gbé wọn ṣépè. Ẹ wá wo Israeli lẹ́nìí, àwọn Jew ni wọ́n. Ẹ wo Iran, Muslim ni wọ́n. Ṣé mọ̀ pé ó dẹ̀ ti pín wọn. Àmọ́ Saudi níbi tí Islam ti wá gangan, ṣé mọ̀ pé ó sọ̀pọ̀tì àwọn Jew. Ó dẹ̀ ti sọnù fatia bí wípé ṣe bọ́n sọ pé a gbọ́dọ̀ bá àwọn Jew ṣe. Ibi ìdí táwọn mùsùlùmí yẹn tí nǹkan fi ń jẹun lórí wọn nìyẹn, tí wọ́n fi lè mí wá mọ rísì tó fi lè dá ronú. Tó rẹ̀ mú sọ pé kò ń ṣojú lásán, ẹ̀sìn yẹn kò ń ṣojú lásán. Wọ́n gbé ẹ̀sìn yìí wá fún wa ni, àwa kọ́ la ní, wọ́n wá fi dàárín wa rú ni. Ẹ wá wo àwọn mùsùlùmí, wọ́n wá ń protest nítorí àwọn tí wọ́n ń pa ní Iran. Meanwhile, nígbà tí àwọn bandits tí wọ́n ń pa wọ́n ní Kwara, wọ́n pa wọ́n ní North, wọ́n pa àwọn mùsùlùmí, àwọn tó wà ní Iran wọ́n ò protest wípé wọ́n ń pa àwọn mùsùlùmí Nàìjíríà. Ẹ mọ̀ pé ẹ̀sìn yìí mental illness ni. So àwọn tí wọ́n wà nú ẹ̀sìn yìí tán bá wá sókè, a ní láti treat wọn bí ìgbà tí à ń treat wèrè ni. Wèrè máa pariwo, ó máa gbó, ó máa ṣe bákan. Àwa tá a fẹ́ treat wọn, àá wá ṣe sùúrù. Ẹ mọ̀ pé tán bá fẹ́ fún ajá ní abẹ́rẹ́ ńgbà míì, tẹ́ bá wo àwọn veterinary doctor yẹn, wọ́n máa bí sáì bá ajá yẹn ṣeré, wọ́n máa bá ṣeré, wọ́n máa bá ṣeré, wọ́n á kàn ta abẹ́rẹ́ yẹn bọ̀ lẹ́ẹ̀kan náà, pín, wọ́n á kàn gbá sí ni gbẹ́, wọ́n á kàn mèrè ni tẹ́ bá ti wo, wọ́n á kàn sá. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni a ṣe máa treat àwọn mùsùlùmí yìí, because mental illness ni ẹ̀sìn yẹn jẹjẹrẹ ni ó ti jẹ wọ́n ní ọpọlọ, wọn ò lè ronú. Mo rí fídíò kan, wọ́n lọ Lailatul Qadri, wọ́n wá jí ọ̀kadà àwọn mùsùlùmí gbé ní Lailatul Qadri. Allah ni wọ́n lọ kí. Bóyá Lailatul Qadri tí wọ́n retí pé ó máa wá bóyá òru Lailatul Qadri yẹn gangan ló wá jí ọ̀kadà yẹn, wọn ò mọ̀. Àmọ́ ńgbà tí wọ́n máa wá máa rọ́kadà, wọ́n wá lọ sọ fún ìmáàmù. Ìmáàmù wá sọ pé ẹ̀yin èèyàn wa bá ṣe pọ̀ tó ń bì lálẹ́ ìyá àrọ́kadà yẹn, wọ́n ti jí ọ̀kadà yẹn gbé, ó yá ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe tàbátì àdákan nǹkan fẹ́ni tó jí ọ̀kadà yẹn. Wọ́n rò pé ayin mùsùlùmí ṣe lọ́pọlọ ni, kí ló wà? Ṣebí tàbátì àdá ni mo kà lẹ́ẹ̀kan yẹn, ọwọ́ àbílàábì méjèèjì ti ṣòfò. Ṣé àbílàábì ṣóhun ló wá jí ọ̀kadà ni?
so ibẹ̀ lẹ́ máa ṣe mọ̀ pé àwọn mùsùlùmí yẹn wọ́n ní tẹ́ ẹ bá ti jí láràárọ̀ ẹ̀yin ọmọ Oòduà ṣẹ́rẹ́ àwọn ọmọ Yorùbá tó sì wà ní ẹ̀sìn yẹn ká máa ṣàdúrà fún wọn Ọlọ́run Olódùmarè bá wa fọwọ́ tọ́ wọn lọ́kàn bá wa ṣí wọn ní òye torí àwọn ló máa jẹ́ kí wọ́n wá ti ẹ̀yìn gbèrú wá àwọn ló máa padà gbàbọ̀dì fúnran Yorùbá so a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ wò wọ́n sàn torí tó bá máa di gbàgbós ẹ mọ̀ pé a máa dà wọ́n pọ̀ mọ́ wọn ni kó jẹ́ má dàbẹ́ ní pé èèyàn pa àwọn ọmọ ìyá àyàn so a máa kó wọn pọ̀ mọ́ àwọn Fúlàní yẹn ni ìdí nìyẹn ló fi jẹ́ pé a gbọ́dọ̀ máa ṣàdúrà fún wọn wípé ẹ̀yin mùsùlùmí Ọlọ́run tẹ́jọ́ ọmọ Yorùbá Ọlọ́run á bá wa ṣí yín lọ́kàn o torí pé kò ń ṣe nǹkan Islam tẹ́ ń ṣe yìí kò ń ṣojú lásán ẹ̀sìn yẹn ẹ̀sìn fún àwọn wèrè ni àwọn tí ó lè dá ronú ẹ wá ń ka tàbátì àdá àbílàábí ọwọ́ àbílàábí méjèèjì ti ṣòfò òun náà ti ṣòfò fún ẹni tó jí ọ̀kadà yẹn gan bóyá ó máa wà ń bẹ̀ yẹn á kàn máa rẹ́rìn-ín bí ọ̀kadà tí mo ti ta ẹ̀yìn àpọ̀dà ẹ̀ ń ṣépè fún àbílàábí Sùràjù ló jí ọ̀kadà àbílàábí lẹ̀ ń ṣépè fún kò jọra wọn náà mùsùlùmí wọ́n nídìí àdúrà mi ìparọ́ wọ́n nídìí kádẹ̀ ni wọ́n farabalẹ̀ ni èèyàn ò bá borí fún gbogbo wọn ká ní gba àwọn mùsùlùmí yẹn wọ́n lè wà kán rẹra wọn lẹ̀ gbogbo àwọn mùsùlùmí tó jẹ́ ọmọ Yorùbá kéèyàn wá borí fún gbogbo wọn round ó ṣeé ṣe kí ọpọlọ wọn kó padà wá ṣí torí pé wọ́n nídìí ẹni tó máa ṣí wọn ní ọpọlọ wọn ti dúdú wọ́n ti kó ọpọlọ wọn kúrò lórí wọn wá gbé Kùránì sí ẹ̀yin èèyàn wa ẹ̀sìn Islam ẹ̀sìn fún àwọn tí wọn ò ní làákàyè ni irọ́ lásán ni Allah kò lè ṣe nǹkan kan bí mo ṣe sọ many are mad few are roaming we have over 1 billion people that are mad but only few ni ó ń roam because báwo lè ṣe máa ṣe kínní nǹkan tẹ́ ẹ̀ mọ̀ tún mọ̀ ẹ̀ dẹ̀ dúró ẹ̀ wo àwọn àyà tá a kà yìí wọ́n máa káyà yìí fún wọn lẹ́ni o wọ́n á tún wá kà tán wá ní akọ ọdún náà yes salamu alaikum aláàjì salamu alaikum afa akọ ọdún náà lẹ́yìn tẹ́ ti ẹ pa wọ́n àwọn tó dẹ̀ fẹ́ àwọn tó máa pa yín àwọn ẹ̀sìn àwọn Fúlàní yẹn wà láàrin yín kíní yẹn ló ń kà fún yín wọ́n fẹ́ fi pa yín ẹ̀yin ò dẹ̀ mọ̀ ìdí ni ẹ̀yin èèyàn wa ẹ lọ gbé Quran ẹ lọ kà ní èdè Yorùbá ẹ má bá wọn mùsùlùmí ẹ má bá wọn ẹ ṣọpọlọ ẹ ṣiṣẹ́ tó bá ní ṣiṣẹ́ ṣó lè dá ronú tó bá ok ẹ jẹ́ ká ka Quran yìí fi ọpọlọ ẹ kà nǹkan tá a kà yìí ṣọlọ́run lè sọ bẹ́ẹ̀ ṣọlọ́run lágbára láti pa wá ṣó mọ kán tó bí wa ó mọ ogun nǹkan tá a fẹ́ dà àbí á ní ẹ ok Allah wá sọ pé kẹ́ pa wọn ó ní kẹ́ kórìíra àwọn mùsùlùmí àwọn tí ò bá kí ń ṣe mùsùlùmí ta lẹni tó dá àwọn tí ò kí ń ṣe mùsùlùmí yẹn ibi tí ẹ ti máa bí wọn gangan nìyẹn àwọn tí ò kí ń ṣe mùsùlùmí tá Allah ní kẹ́ pa ìta ló dá wọn ana Allah ló dá wọn kí ló dé tó wá pa Allah ló dá wọn kí ló dé tí Allah ò jẹ́ kán ṣe mùsùlùmí tó fi ní kẹ́yìn máa pa wọn so bóyá wọn á lè ṣe làákàyè. mo fẹ́ fi àsìkò yìí rán gbogbo ilé tí pé àwọn àfáà kan nínú àwẹ̀ tí wọ́n ń ṣépè fún ànábì wa pé kò ní di ìparí àwẹ̀ ànábì wa di ìparí àwẹ̀ o gọ̀ọ́ká ni mo ní fídíò yẹn níbà ní kí n play wọ́n tó ń ké bóyá tàbátì àdáni àbí kinní kan online ẹgbọ́n lọ́n tóbi. wọ́n ní pé kò ní di ìparí àwẹ̀ ó di ìparí àwẹ̀ o. ms baba sallallahu alaihi wasallam. ànábì wa wà digbí ni o lákọ ló wà o. ànábì kan jẹrẹ sí trout àwẹ̀ yẹn ni ṣé nọ́mbà rẹ ànábì wa wà digbí ni o. Allah ò lágbára o òfútù fẹ́tẹ̀ ní Allah o wọ́n ìjọ yẹn wọ́n ké kálí lórí kọ́ọ̀dù ẹni wọ́n tún ké Kùránì sí pé àwọn òṣùpá tàbájá dábìlà àtàbà ẹgínà onígbẹ̀yẹ lórí kó lè ṣe kankan òfútù fẹ́tẹ̀ ní òfútù fẹ́tẹ̀ ní Allah ànábì wa wà digbí lákọ ló wà 100 years. mo ní kí fi yẹn remind wọn àfa tó sọ àfa àwèrè kan báyìí àmì tó wà ní Paris yẹn òun ló ké tàbátì àdá fún ànábì wa tí ó lè ṣe lórí ẹ̀ láíláíláíláí.